Ẹ káalẹ́ gbogbo lẹ káalẹ́ season wa ló ń kí gbogbo wa ní orí Odùduwà TV rédíò. Lálẹ́ yìí mo fẹ́ kẹ́ wo ọ̀rọ̀ kan tí ó máa jẹyọ. Arákùnrin tí ẹ máa rí lórí fọ́nrán yìí, ó ń sọ̀rọ̀ pa oògùn tí òun ń rà láti fi ṣe ọ̀rọ̀ ti asthma, tí máa ń jẹ́ pé ibi tí èèyàn ti gbé ń mì yẹn, ibi ọ̀nà tí atẹ́gùn máa ń gbà wọlé sí láti ọrùn, láti inú àwọn nǹkan tí ó ń fa atẹ́gùn sínú àyà wa tó ń pè ní lungs àti àwọn pipe yẹn tó wà níbí, pé ó máa ń jẹ́ kó ṣòro láti mí. Wọ́n wá ń lo ìyẹn ló ń pè ní asthma. Ìyẹn ni owó ẹ̀ tí wọ́n wá ṣàlàyé fún wa. N tí mo fẹ́ fàyọ ni pé kì í ṣe nǹkan tó ń sọ gangan ní wàhálà. Kò mọ̀ pé òun ní àṣẹ àti agbára tí ẹ̀ ń wò lọ́wọ́ lórí fọ́nrán yìí. Màá fẹ́ kí gbogbo wa kí á pín ọ̀rọ̀ yìí. Ṣé àwọn pé mo ti máa ń tẹnu mọ́rọ̀ yìí? Ṣé rí, mo fẹ́ kí gbogbo wa mọ̀ kíní kan. Ọ̀nà àbáyọ kan ṣoṣo báyìí la ní. Ẹ jẹ́ n sọ lẹ́ẹ̀kan sí, ọ̀nà àbáyọ kan ṣoṣo báyìí péré la ní. Kò sí ohun tí a lè dárúkọ tí kò tán mọ́ ọ̀nà àbáyọ yìí. Ọ̀nà àbáyọ yẹn dẹ̀ ni pé ká bẹ̀rẹ̀ sí ní mú àṣẹ àti agbára tó wà nínú ìwé òfin ìlú Nàìjíríà, ká bẹ̀rẹ̀ sí ní mú lò, ká bẹ̀rẹ̀ tọ́ wa, ká lo àṣẹ àti agbára tá a fi ní, ká fi bá àwọn òṣèlú wa sọ̀rọ̀, ká dẹ̀ rán wọn létí pé àwa ló ń ṣiṣẹ́ fún, wọ́n dẹ̀ láti dá wa lóhùn tá a bá fún wọn ní, tá a bá bí wọ́n ní nǹkan kan lórí ibi tó wó lọ, ibi tó ń fi owó yẹn, nǹkan tó ń fi ṣe àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn, ẹ̀tọ́ wa ní àṣẹ àti agbára tí a ní ni. Ẹ jẹ́ kí a ka ọ̀rọ̀ ìka yóò tẹ̀síwájú. Màá fẹ́ kí a há ọ̀rọ̀ yìí sórí, ẹ jọ̀ọ́. Ẹ bá a lọ sórí ìwé òfin, ẹ má gbàgbé, ẹ lọ sórí wẹ́bsáìtì wa o, www.citizenry.org, ẹ rí ń bẹ̀. Èní ní 15th of November, so ẹ jẹ́ kí sáré yí kíní yẹn padà, ẹ má bínú. Mo bọ̀, òun kò fẹ́ kẹ́ ẹ rí ní. Mo fẹ́ sáré ṣe kó lè, ṣé mo bá ṣe máa ń ṣe kó lè dọ́gba náà ni, ẹ má bínú. So èní 15th of November. Now, ẹ jẹ́ ká tẹ̀síwájú, ẹ jẹ́ ká wá ka ọ̀rọ̀ yẹn ní èdè Yorùbá. Nǹkan tó kọ sínú ìwé òfin nìyẹn o, àmọ́ àwa ti túmọ̀ sí èdè Yorùbá. Mo dẹ̀ fẹ́ ká mú lò. Àsìkò pé ká máa bẹ̀rẹ̀ fún Ọlọ́run, k'Ọlọ́run wá sọ̀kalẹ̀ wá ràn wá lọ́wọ́. Ẹ yé tanra yín. Allah ò lè sọ̀kalẹ̀ wá ràn yín lọ́wọ́. Jésù kò tiẹ̀ mọ orúkọ yín, kò gbédè yín. Jésù ò gbédè yín. Kò gbọ́ èdè yín, kò mọ ẹni tẹ́ jẹ́. Ẹ̀ẹ̀tàn mọ́ Allah, ẹ̀ẹ̀tàn mọ́ Jésù. Ẹ jẹ́ ká la ojú wa. Ọ̀nà àbáyọ kan ṣoṣo tá a ní ni pé ká bẹ̀rẹ̀ sí ní gbégbésẹ̀ lápapọ̀ wa. Ká bẹ̀rẹ̀ sí ní sowọ́pọ̀, ká gba ẹ̀tọ́ wa lọ́wọ́ àwọn ìjọba wa gẹ́gẹ́ bí tí wọ́n kọ sínú ìwé òfin. Ara nǹkan tó kọ sínú ìwé òfin ni mò ń kà fún yín. Wọ́n kọ sínú ìwé òfin apá 14 ẹsẹ̀ kejì a. Wọ́n ní ìjọba jẹ́ ti àwọn ènìyàn Nàìjíríà láti ọ̀dọ̀ ẹni tí ìjọba nípasẹ̀ òfin orílẹ̀-èdè ń gba gbogbo agbára àti àṣẹ rẹ̀. N tó wà nínú ìwé òfin nìyẹn. N tí ó wà nínú ìwé òfin òun mò ń kà fún yín yẹn. Tẹ́lẹ̀ mi yé yín, ẹ mú lò, ẹ há sórí. Àwọn màmá tó wà lọ́jà, àwọn àgbẹ̀, àwọn ọdẹ, àwọn vulcanizer, àwọn oníbùkà, àwọn oníyàwó àgọ̀yìn, àwọn tó ń ṣe irun, àwọn tó ń ṣe iṣẹ́ aṣọ, oríṣiríṣi iṣẹ́, àwọn tí wọ́n ń wa ọkọ̀, gbogbo wa àṣẹ àti agbára tá a ní ni mo kà yẹn lẹ́ẹ̀kan sí, màá tún kà fún wa ní èdè wa. Òun ni mo fẹ́ kẹ́ há sórí. Há sórí. Apá 14 ẹsẹ̀ kejì a, ìjọba jẹ́, nípa báyìí ó ti kéde pé ìjọba jẹ́ ti àwọn ènìyàn Nàìjíríà láti ọ̀dọ̀ ẹni tí ìjọba nípasẹ̀ òfin orílẹ̀-èdè ń gba gbogbo agbára àti àṣẹ rẹ̀. Ṣé rí bẹ́ẹ̀ yẹn? Àwa la ní àṣẹ àti agbára. Àmọ́ púpọ̀ nínú wa ọmọ, àmọ́ fún mẹ́rìnlélógún ọdún sẹ́yìn torí pé wọ́n fi bò fún wa. Àwa ń tú àṣírí yẹn. Ẹ jẹ́ ká mú lò. Ìkejì, bá ṣe máa lo àṣẹ àti agbára yẹn, ẹ tẹ́tí sílẹ̀ kẹ́ gbọ́. Apá 14 ẹsẹ̀ kejì sí, wọ́n sọ pé ìkópa àwọn ènìyàn nínú ìjọba wọn gbọ́dọ̀ rí dájú ní ìbámu pẹ̀lú àwọn òfin orílẹ̀-èdè yìí. Ṣé rí pé nínú ara àwọn òfin yẹn ni pé àwa la ní àṣẹ àti agbára. Torí pé a ní àṣẹ àti agbára, ó fún wa ní ẹ̀tọ́ láti kópa nínú ìjọba wa. À ń gbìyànjú àti ṣàlàyé kíní kó lè yé wa. Agbára, ká mọ bí agbára ta ní bó ṣe lágbára tó. Mo dẹ̀ fẹ́ kẹ́ mọ̀ yẹn. Ìwé ẹ̀sìn ò ní agbára tí
ẹ ní yìí lọ́wọ́. Ìwé ẹ̀sìn kankan ò ní agbára tí ẹ ń kà lọ́wọ́ báyìí, wọn ò ní. Kò sí ààyè fún ìwé ẹ̀sìn láti ní agbára tí ẹ ní lápapọ̀ yín nínú ìwé òfin báyìí. Ààyè ọ̀yọ́ nínú ìwé òfin ìlú. Ẹ̀sìn ò ní agbára kankan lórí òfin ìlú. Orí òfin ìlú ló máa borí. Wọ́n ní tá bá rí òfin tí ó fẹ́ máa tako òfin ìlú yóò borí. Òfin mìíràn yẹn yóò ti àìṣedédé jẹ́ òfo. Ntọ́ kọ sínú ìwé òfin nìyẹn. Jẹ́ kí n sáré lọ fi bẹ̀yẹn hàn wá. Mi ò fẹ́ kí n sọ̀rọ̀ pé bóyá ká rò pé bóyá àhesọ ọ̀rọ̀ la ń sọ. Mo fẹ́ kí ọ̀rọ̀ yẹn kó yé wa dáadáa. Ẹ má bínú, ẹ jẹ́ n sáré gbé kinní ọ̀hún ṣó mo lè. Mo ń bọ̀ tó bá ṣe é ṣe kí n fi hàn wá. Mi ò fẹ́ yọ yẹn kúrò. Àmọ́ ẹ jẹ́ ń bọ̀ o. Òun rèé. Mo fẹ́ lọ fi bẹ̀yẹn hàn wá ní kẹ́ lè rí. Torí kẹ́ mọ̀ pé èmi ò ń wá síbí kí n kàn máa pa ìtàn fún èèyàn kankan. Ayé ẹ̀ kò kí láǹfààní pé ká máa pa ìtàn. Kò sí àǹfààní. Ẹ jẹ́ kí n sọ bẹ́ẹ̀. Mo kàn fẹ́ ṣàlàyé bẹ̀yẹn fún yín ní ṣókí. Kẹ́ lè mọ̀. Mo fẹ́ kẹ́ mọ̀ dáadáa. Màá kà. À gbìyànjú ká kà. Wọ́n kọ síbẹ̀ ni pé apá kẹta. Màá gbìyànjú. Wọ́n ní tí òfin èyíkéyìí kò bá ní ìbámu pẹ̀lú àwọn ìpèsè ti òfin orílẹ̀-èdè yìí, òfin yìí yóò borí àti pé òfin mìíràn yóò sí iye tí àìṣedédé jẹ́ òfo. Òun ni mo kà fún yín bẹ̀yẹn. Ṣé rí? Ó wà nínú ìwé òfin ní èdè wa gẹ́gẹ́ bí mo ṣe sọ. Ẹ jẹ́ ká mú lò. Màá tún fi àwọn ọ̀rọ̀ kan míì màá tún fi hàn yín. Mo fẹ́ kí a mọ ọ̀rọ̀ yìí kẹ́ mọ̀ pé ìwé òfin, ìwé àwọn ẹ̀sìn Kìrìsìtẹ́nì àti Islam wọn ò ní agbára lórí ìwé òfin ìlú. Ìwé òfin ìlú ló máa borí. Ìyẹn ló ṣe pàtàkì kí a mọ̀. Ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí ní kọ́ra wa. Kò sí ẹnikẹ́ni tó máa wá láti òkè òfurufú Jesu ni o àbí Allah tó máa wá gbà wá kúrò nínú ìgbèkùn tí a wà. Ìgbésẹ̀ wa lápapọ̀ ló máa yọ wá kúrò nínú oko ẹrú tá bá ti ń lo àṣẹ àti agbára tí à ń dárúkọ fún yín ní gbogbo ìgbà. Ẹ jẹ́ ká tẹ̀síwájú. Ẹ ṣeun. Ṣé ti rí ń sìn pé a ti dárúkọ àwọn òfin méjèèjì, àṣẹ méjèèjì tẹ́ nìyẹn. Ẹ ya àwòrán bíbáyìí kẹ́ pè fún àwọn èèyàn wa. Mo rọ̀ gbogbo wa, ẹ ya àwòrán yìí. A máa tún wá ṣe ètò lórí ọ̀rọ̀ yìí torí a fẹ́ kí ó yé wa. Ìrẹ́jẹ ti pọ̀ jù. Ìgbésẹ̀ wa lápapọ̀ òun ló ṣe pàtàkì jùlọ lọ́wọ́lọ́wọ́ tá a báyìí. A fẹ́ kó jẹ́ pé ní gbogbo abúlé kò dìgbà tẹ́ bá dúró de àwọn tó wà ní ìpínlẹ̀ àbí nínú àwọn àdúgbò ńlá kẹ́ tó wá máa ràn yín lọ́wọ́. Ẹ ti mọ àṣẹ àti agbára tẹ́ ní èdè yín. Ẹ lè jà fún ẹ̀tọ́ yín fúnra yín. Tí à ń gbìyànjú láti ṣe nìyẹn lórí ètò Odùduwà TV Radio àti Citizen AY. Ẹ bá wa lọ subscribe sórí Odùduwà TV Radio 2 àti Citizen AY. Bá ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́ báyìí. Ìyẹn á fún wa nílò ìrànlọ́wọ́ torí a fẹ́ tẹ ìwé òfin yìí ní èdè Yorùbá ká ha fún àwọn abúlé wa nǹkankan ká dẹ̀ kọ́ yín bẹ́ẹ̀ ṣe máa lo agbára yẹn nìkan láti abúlé kan sábúlé kejì. Ọ̀rọ̀ ti kọjá pé ká máa sọ̀rọ̀. Ìgbésẹ̀ ló kàn báyìí. Ẹ bá wa subscribe. Bẹ́ẹ̀ ṣe lè ràn wá lọ́wọ́ jù ní pé kẹ́ subscribe sórí Citizen AY àti Odùduwà TV Radio. Báyìí bá ṣe ń sọ̀rọ̀. Ìyẹn ni a lè gbé àwọn iṣẹ́ yẹn torí a fẹ́ kọ́ gbogbo àwọn abúlé kan lè mọ bó ṣe máa dìde fún ẹ̀tọ́ wọn ní àpapọ̀. Tó ń jẹ wáyà nìyẹn o. Èdè wa dẹ̀ la máa fi ṣe kínní. Èdè wa ni. Ẹ ti rí pé a ti túmọ̀ sí èdè wa. Ẹ jẹ́ á tẹ̀síwájú. Lẹ́ẹ̀kan sí àṣẹ àti agbára tẹ́ ń wò lórí fọ́nrán yìí. Ẹ há sórí kẹ́ lè bẹ̀rẹ̀ sí ní mú lò. Àwọn ìyálọ́jà, àwọn tó ń tajà, àwọn màmá tó ń tajà, àwọn onífọ̀kànáísà ni o, àwọn oníbùkà ni o, àwọn anẹ́wà ìgànyìn ni o, àwọn aṣerun ni o, àwọn tó ń ṣe aṣọ ni o, àwọn tó ń fọṣọ ni o, àwọn àgbàfọ̀, oríṣiríṣi. Ẹ wò gbogbo wa pátápátá la ní àṣẹ àti agbára. Àmọ́ àmọ̀pá ní àtẹ̀ǹfi tó wa létí. Ìyẹn a lè bẹ̀rẹ̀ sí ní dìde fún ẹ̀tọ́ wa. Kókó ọ̀rọ̀ tó wà ń bẹ nìyẹn sí. Jésù ò lè wá ràn wá lọ́wọ́. Ẹ má jẹ́ ká tẹ̀ kọ́kọ́ la ojú. Jésù ò lè wá látòkè wá ṣe nǹkan kan fún yín.
Allah yín ò lè wá ṣe nǹkan kan fún yín ẹ ti wà lẹ́nu àdúrà fún ọdún mélòó sìn kí ni yàtọ̀ kò sí ẹ la ojú yín ìwé òfin yìí ẹ jẹ́ ká mú lò ẹ ràn wá lọ́wọ́ ẹ subscribe sórí Citizen AY lórí YouTube àti Citizen AY Odùduwà TV Radio 2 kí a lè rí ọ̀nà láti tẹ àwọn ìwé ìjáde fún àwọn abúlé kọ̀ọ̀kan bẹ́ẹ̀ yẹn iṣẹ́ ta ní láti ṣe nìyẹn ní èdè wa ó ṣe pàtàkì ẹ jọ̀ọ́ ó ṣe pàtàkì ẹ jẹ́ ká tẹ̀síwájú ṣe rí nǹkan tí ó wà lábẹ́ yìí mo máa kà á fún wa ó jẹ́ nǹkan tí ó yẹ kí ìjọba máa ṣe fún wa ṣọ́nà mi yé yín wọ́n ní ara àwọn iṣẹ́ tíjọba láti ṣe kí wọ́n rí dájú pé ìwòsàn tó péye àti àwọn ohun èlò ìlera wà fún gbogbo ọmọ ìlú òun lẹ̀ ń wò lórí fọ́nrán eléyìí tí ẹ̀ ń rí báyìí eléyìí ọ̀rọ̀ tó ń lọ yẹn bó ṣe ń lọ yẹn ní tí wọ́n kọ síbẹ̀ òun là ń kà fún yín fún gbogbo ọmọ ìlú ìtumọ̀ yẹn ni pé iṣẹ́ ìjọba nìkan pèsè ilé ìwòsàn àti àwọn ohun èlò ìlera fún gbogbo ènìyàn ẹ ní ẹ̀tọ́ láti sọ fún ìjọba pé iṣẹ́ tẹ́ sọ pé ẹ fẹ́ ṣe fún wa nínú ìwé òfin o ẹ̀yin lè láti pèsè oògùn fún wa o ilé àtàwọn nǹkan bẹ́ẹ̀ yẹn ṣẹ́rí ẹ jẹ́ ká kàbẹ̀ yẹn fún wa ìjọba ẹ máa wòran máa kàbẹ̀ mo kàn fẹ́ ó máa jọ wá mo fẹ́ kẹ́ mo dìídì fi ṣe síbẹ̀ yẹn ká lè rí kẹ́ pín kínní fún àwọn èèyàn wa n tó wà nínú ìwé òfin mò ń kà fún yíyan o ìjọba yóò ṣe ètò ìtọ́sọ́nà ẹ máa wòran ó ń bọ̀ o ìjọba yóò ṣe iṣẹ́ títí bẹ́ẹ̀ yẹn ìtọ́sọ́nà ṣe rí bẹ́ẹ̀ yẹn òun ló ń jẹyọ yìí o ìtọ́sọ́nà ó kù díẹ̀ o mo fẹ́ kẹ́ka fúnra yín ètò ṣe rí pé ó ti ń jẹyọ bẹ́ẹ̀ yẹn ìtọ́sọ́nà ètò ìmúlò ìjọba yóò ṣe ètò ìtọ́sọ́nà ètò ìmúlò rẹ̀ láti rí dájú pé ṣe rí bẹ́ẹ̀ yẹn ẹ̀ka o òun ló wà níbi tí mo fi tẹ́ ń rí yẹn léyìí tẹ́ ń mú báyìí òun ni ṣe rí láti rí dájú pé ẹ máa wò lọ o ẹ ṣáà máa bá wa tẹ̀lé mo fẹ́ kí ọ̀rọ̀ yẹn kó yé yín ni kẹ́ lè pín fún àwọn èèyàn wa láti rí dájú pé ẹ máa gbọ́ o ń bọ̀ o mo dìídì ṣe báyìí lè mọ̀ ọ́ fúnra wa ni ṣe rí ọ̀rọ̀ nǹkan tó kọ sínú ìwé òfin ni mò ń kà fún yín o ìwòsàn tó péye àti ohun èlò ìwòsàn tó péye ṣe ń gbọ́ o wọ́n sọ pé àní ìwòsàn tó péye ni à ń sọ o kí ẹ mọ̀ pé iṣẹ́ ìjọba nìyẹn ìwòsàn tó péye ṣe pé oúnjẹ yọ bẹ́ẹ̀ yẹn ẹ pín fún àwọn èèyàn bẹ́ẹ̀ bá ṣe ń gbọ́ ètò yìí ẹ jọ̀ọ́ ẹ pín fún àwọn èèyàn wa n tó ń jẹ wá ń yàrá púpọ̀ nu wa a máa wá sókè òkun pé a fẹ́ wá gba ìwòsàn àmọ́ àbèrè ẹ̀tọ́ wa nílẹ̀ wa torí pé àmọ̀pá ní àṣẹ àti agbára láti béèrè òun la ṣe ń gbìyànjú ká kọ́ra wa ní ọ̀nà yìí ìwòsàn tó péye àti àwọn ohun èlò ṣẹ́rí àwọn ohun èlò ẹ kà fúnra yín ìwòsàn tó péye àti àwọn ohun èlò ìlera ṣẹ́rí ohun èlò ìlera wà fún gbogbo ènìyàn tí mo fẹ́ fàyọ nìyẹn o nǹkan kọ sínú ìwé òfin nìyẹn ìtumọ̀ yẹn ni pé iṣẹ́ ìjọba nìkan pèsè ìwòsàn tó péye àti àwọn ohun èlò ìlera fún gbogbo ènìyàn àmọ́ torí pé àkóra àpapọ̀ ká béèrè fún ẹ̀tọ́ wa wọ́n ti mọ̀ pé táwọn bá ti ní ká máa gbàdúrà ní gbégbèsè jẹ́ ká gbé àwa la ní àṣẹ àti agbára ní tí mo fẹ́ fàyọ nìyẹn
lẹ́yìn tí mo ti sẹ́yìn sẹ́yìn jẹ́ ká wá gbọ́ nǹkan tára kùnrin yẹn sọ. Nǹkan tí mo ṣe ń tètè kọ́kọ́ fi sílẹ̀ kọ́kọ́ ṣe àsọtẹ́lẹ̀ ni pé tá a bá ṣe tọ̀rọ̀ tí arákùnrin yẹn sọ àwa yé yín nǹkan tí ìgbésẹ̀ tó yẹ ká gbé. Kódà ẹni tó bá mọ arákùnrin yẹn ẹ jẹ́ kó kọ́rọ̀ náà kó dọ́dọ̀ ẹ̀. À ń gbìyànjú láti túmọ̀ sáwọn èdè míì àmọ́ èdè Yorùbá la fi ń ṣe kínní àti túmọ̀ ìwé òfin sí èdè Yorùbá www.citizenry.org ẹ rí ìwé òfin 1999 ní èdè Yorùbá ẹ rí ń bẹ̀ ẹ já tẹ̀síwájú. Ẹ wá gbọ́ nǹkan tárákùnrin náà sọ sí ẹ máa gbọ́. To come to our rescue for please Nigeria government you people to come to our rescue for we will get asthmatic patients wey be say we cannot afford this. You people need to call this company back called GSK. Before this teleties for we will get asthma for this Nigeria. This teleties is about 8,000 plus. But because say this company don't pack comot for Nigeria, look at now. I'm at the pharmacy. Placing missing this 52,500 aba. Vetoli yela wey we dey buy 2,000 before. Because say this company wey dey produce am for Nigeria don comot. Now Vetoli now don enter 8,500 for Nigeria. Please, Nigeria government, you people should come to our rescue. For we will get asthmatic patients wey be say we cannot afford this. How much be my salary? 45,000 naira. And me now, no, I must be taking this. Federal government, you people have to come to our rescue. Please, on behalf of all the people that dey asthma, please, you people have to come for this. Please, I am begging, because without we taking this, we can't beat. We will be anyhow. Asthmatic people go dey die, but I pray that should not happen in Nigeria. Please and please. Ṣé rí bó ṣe ń bẹ̀rẹ̀ yẹn eléyìí tẹ́ fi ń bẹ̀bẹ̀ yìí ẹ yé bẹ̀bẹ̀ mọ́ torí pé kí ni ẹ̀yin lẹ ní àṣẹ àti agbára aláti dúró papọ̀. Ìyàtọ̀ fi ń jẹ wá ni pé wọ́n ti pò wá núpọ̀ wọn ò jẹ́ ká mọ̀ pé a ní àṣẹ àti agbára tá fi ń hàn yín yìí. Òun lẹ̀ ń wò yìí. Iṣẹ́ ìjọba ni kó pèsè ìwòsàn tó péye àti àwọn ohun èlò ìlera fún gbogbo ènìyàn. Òun lẹ̀ ń wò lórí fọ́nrán yìí. Ẹ já múlò gbogbo ọmọ kárọ̀jìrì pátápátá tó bá ń gbọ́ ètò ìbẹ́ bá ṣe ń rí lórí Odùduwà TV Radio 2 lórí YouTube wa lórí Facebook lórí TikTok ẹ máa pín ọ̀rọ̀ yìí yíká fún gbogbo ọmọ kárọ̀jìrì. Àwọn ọ̀rọ̀ ọlọ́gbọ́n ló wà nú ẹ̀ ọ̀nà àbáyọ làwa gbé wá tó dájú ẹ̀rí tó dájú leléyìí ọ̀nà àbáyọ tó dájú gbogbo wa láti kópa nínú ẹ̀ lókè nírìn àjò ni o nílé ni o lóko ni o kí àwọn èèyàn wa ká mọ àṣẹ àti agbára wa ní èdè wa à lè mú lò pàápàá jùlọ àwọn màmá wa nú ọjà tó má ti mọ̀ pé àwọn mọ òfin ìlú yìí sórí àṣẹ tí àwọn ní nínú òwe òfin sórí àṣẹ yẹn jẹ́ ó já sí ọ̀rọ̀ báyìí pé ìjọba jẹ́ ti àwọn èèyàn Nàìjíríà láti ọ̀dọ̀ ẹni tíjọba nípasẹ̀ òfin orílẹ̀-èdè ń gba gbogbo agbára àti àṣẹ rẹ̀ tẹ́ bá ti ń sọ yẹn báyìí fún wọn àwọn òṣèlú wọ́n máa mọ̀ pé àwọn ò lè rẹ́ yín jẹ mọ́ aláti dúró papọ̀. Jésù ò lè wá láti ọ̀run àbí Allah láti wá gbà yín kúrò nínú ìgbèkùn tí àwọn ìjọba kó yín sí. Àwa nìkan ṣoṣo lápapọ̀ wa la lè gbégbèsè yìí ká lo ìwé òfin àti àṣẹ àti agbára tó wà nínú ẹ̀. Mo fi àsìkò rírọ gbogbo ọmọ kárọ̀jìrì pátápátá tó ń gbọ́ ètò yìí ẹ pín kókó ọ̀rọ̀ là ń sọ yìí. Àwọn òwà ká máa sọ pé kinní kan èébú ń bí ìyẹn kò lè gba òmìnira fún wa o. Ọ̀rọ̀ tá à ń sọ ń bí tẹ́ bá gbégbèsè yìí ọ̀nà àbáyọ tó máa gbé wa dé òmìnira wa òun ni ọ̀nà tá à ń tàn yín sí. Ẹ jẹ́ ká kọ́ ara wa. A fẹ́ kí àwọn abúlé ní kọ̀ọ̀kan kan ní ìwé òfin ní èdè Yorùbá kẹ́kẹ́ ní gbogbo abúlé wọ́n á ti lè ṣàlàyé ìwé òfin yẹn láti fáwọn ọmọ wa láti ọmọ ọdún mẹ́rin wọ́n á ti mú ẹ̀tọ́ wọn kò ní sí rẹ́jẹ. Àwọn ẹ̀sìn tẹ́ ń ṣe yìí wọ́n ń bò yín lójú wọ́n ń fi ẹ̀sìn yẹn ó ṣe máa jẹ́ àwọn tí wọ́n ń kó yín sínú oko ẹrú tó ń gba ìjẹ lẹ́nu yín àwọn ìjọba tó ń rẹ́ yín jẹ lọ́ọ́ máa ní kẹ́ wá gbàdúrà ẹ̀ tún máa jókòó sínú ibì kan náà pẹ̀lú àwọn tán wọ́n ti máa gbàdúrà yẹn òfo ni wọn ò ṣe ní kán lọ wọn ò ní sọ fún yín pé kẹ́ lọ búra pé àwọn abúra lórí Ògún wọn ò fẹ́ ṣe wọ́n mọ̀ pé táwọn bá ṣe àwọn bá lọ ní
ẹja alájú wa ẹ jọ̀ọ́ ẹ wò ó lẹ́ẹ̀kan sí mo fẹ́ kàrọ̀ tó wà lórí fọ́nrán yìí nípa báyìí ó ti kéde pé apá kẹrìnlá ẹsẹ̀ kejì a nípa báyìí ó ti kéde pé ìjọba jẹ́ ti àwọn ènìyàn Nàìjíríà láti ọ̀dọ̀ ẹni tí ìjọba nípasẹ̀ òfin orílẹ̀-èdè gbogbo agbára àti àṣẹ rẹ̀ àwa lápapọ̀ wa gẹ́gẹ́ bí ọmọ ìlú la ní àṣẹ àti agbára láti abúlé kan sí abúlé kejì láti ìpínlẹ̀ kan sí ìpínlẹ̀ kejì ẹ jẹ́ kó yé wa bá ṣe máa ń múlò òun ni pé ká bẹ̀rẹ̀ sí ní kópa nínú ìjọba ìkópa àwọn ènìyàn níjọba wọn gbọ́dọ̀ rí dájú ní ìbámu pẹ̀lú àwọn òfin orílẹ̀-èdè yìí ara àwọn òfin yẹn ni pé àwa la ní àṣẹ àti agbára ẹ jẹ́ ká mú ọ̀rọ̀ yìí lò mo dẹ̀ ń sọ fún yín ṣẹ́rí kíní tó blue yẹn ó ń ṣàlàyé fún yín pé ìwòsàn iṣẹ́ ìjọba nìkan pèsè ìwòsàn tó péye àtàwọn ohun èlò ìlera fún gbogbo ènìyàn ẹ ní ẹ̀tọ́ túmọ̀ ẹni pé ẹ ní ẹ̀tọ́ láti máa bí ìjọba pé a nílé ìwòsàn ládùúgbò wa ẹ láti pèsè ẹ̀ owó tí ẹ máa fi ṣe ń bo ló ń lọ àṣẹ àti agbára fún yín ní gbogbo agbára láti bí wọn ọ̀dẹ̀ láti dá yín lóhùn wọn láti dá yín lóhùn mi ò fẹ́ fi ọ̀rọ̀ ti arákùnrin yẹn mi fẹ́ fà á jù mo fẹ́ kí tẹ bá ṣe ń gbọ́ ètò yìí níkọ̀ọ̀kan kẹ máa pín fún èèyàn 100 níkọ̀ọ̀kan kẹ máa pín fún àwọn èèyàn 100 ọ̀nà àbáyọ tó máa gbé wa kúrò ní oko ẹrú kò sí ohun tó lè dárúkọ ọ̀rọ̀ títa ni Ọlọ́run ó tọ́ mọ́ ìwé òfin kí gbogbo ká bẹ̀ sí ní gbégbèsè lórí ẹ̀ látàbólé kan sábòrè kejì ọ̀nà àwọn tó ń ṣe dánadáná tó ń gbà wọn tó ń pa àwọn èèyàn ó wà lọ́rọ̀ lára nǹkan sí tí ọ̀rọ̀ yìí lè yanjú ìwé òfin lè yanjú torí à á pe àwọn alága ìbílẹ̀ àtàwọn aṣòfin ìbílẹ̀ aṣòfin ìpínlẹ̀ àtàwọn aṣòfin ìjọba àpapọ̀ méjèèjì ìyẹn House of Senators àtàwọn gómìnà à á pè wọ́n jókòó à ní kó ṣàlàyé ibi tó àwọn owó yẹn ń lọ pé wọ́n ṣe ń pa àwọn èèyàn wa owó yẹn ó yẹ kó jẹ́ nǹkan tó máa fi ara ẹ̀ wọ́n máa fi tún pèsè ètò ìdáàbòbò fún àwọn èèyàn wa a dẹ̀ ní ẹ̀tọ́ láti abúlé kan sí abúlé kejì tá a bá ti kọ́ yín nípa àwọn ẹ̀tọ́ yìí ẹ̀ lè mú ṣe fúnra yín ibi tẹ́ wà ń sìn ẹ̀ ń dúró fún àwọn kankan pẹ̀já kan wá gbé fún yín àwa fẹ́ kọ́ yín bẹ́ẹ̀ ṣe máa pa ẹja fúnra yín ládùúgbò yín kẹ̀dẹ̀ yanjú ọ̀rọ̀ yín láì bí èèyàn kankan láì dúró fún èèyàn kankan láti wá sọ fún yín ẹ̀tọ́ àṣẹ àtẹgbára ta ní àwa fẹ́ kí ẹ bẹ̀rẹ̀ sí ní mú lò ibi tọ́rọ̀ wà nìyẹn sọ̀rọ̀ mi yé yín ẹ jẹ́ ká gbé gbèsè yìí lápapọ̀ arákùnrin tó wà níbi tó ń béèrè pé kíjọba wà kọ̀ọ̀kan ṣe sí irọ́ o àwa gangan lára ti gbé gbèsè aláti bẹ̀rẹ̀ sí ní kópa nínú ìjọba wa lójoojúmọ́ tó bá ná èpìn ní àgbọ̀n pa ẹ̀ àwádìí àwọn ọmọ tó fi ṣe ṣé wọ́n lọ síbẹ̀ lóòótọ́ gbogbo ìgbà ẹ má gbàgbé àwa la ní àṣẹ àti agbára láti bí wọ́n pàápàá jùlọ ó dẹ̀ ṣe pàtàkì ká mọ àwọn ọ̀rọ̀ yìí ní èdè wa wọ́n ti fi Gẹ̀ẹ́sì wọ́n ti fi bọ̀ wá lójú wọ́n ti fi kó wa lómi ọbẹ̀ ẹ̀jẹ̀ láìmọye ìgbà nsìn àwa ti túmọ̀ owó yẹn sí èdè Yorùbá òun lẹ́ ń rí lórí fọ́nrán yìí kó má dé pé bóyá kẹ́ má rò pé bóyá àkànṣọ òun rèé àti túmọ̀ ẹ̀ sórí sí èdè Gẹ̀ẹ́sì èdè Yorùbá láti Gẹ̀ẹ́sì adẹ̀sí ń ṣe sí ẹ lè máa ka kínní fún yẹn ẹ lọ sórí fúnra yín ẹ lọ sórí www.citizenny.org torí nǹkan tá a fẹ́ ṣe ṣẹ́rí ìwé yìí a fẹ́ tẹ gbogbo ẹ̀ jáde ní èdè Yorùbá pátápátá ká wá máa fún àwọn abúlé kan sí abúlé kejì tí àwọn òṣèlú bá ti wá ẹ ti kọ́ àwọn ọ̀rọ̀ yẹn ẹ pè wọ́n jókòó ẹ wá sọ fún wọn níjókòó bó ṣe wá ń jókòó yẹn ẹ sọ fún wọn pé ìjọba jẹ́ ti àwọn ènìyàn Nàìjíríà láti ọ̀dọ̀ níjọba nípasẹ̀ òfin orílẹ̀-èdè gbogbo agbára àti àṣẹ rẹ̀ ìtumọ̀ yẹn ni pé àwa la ní àṣẹ ẹtẹgbára ẹ má gbàgbé o a ní ẹ̀tọ́ láti bí ní béèrè ibi táwọn owó wa lọ ẹ má sọ fún wa pé ẹ ráyè láti ṣàlàyé fún irọ́ o àwa la ní àṣẹ àtẹgbára ẹ̀yin lẹ láti dá wa lóhùn ìbéèrè wa bá ṣe fẹ́ gangan kò sí àní-àní ń bẹ̀ ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí ní kọ́ ara wa àrùjù báyìí lọ Citizen wà lókè látòrí Odùduwà TV rédíò ẹ má gbàgbé iṣẹ́ ìjọba nìkan pèsè ìwòsàn tó péye àti àwọn ohun èlò ìlera fún gbogbo ènìyàn torí náà ẹ ní ẹ̀tọ́ láti bi wọ́n lórí ọ̀rọ̀ ilé ìwòsàn ọ̀rọ̀ oògùn tí arákùnrin sọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo nǹkan tó bá tọ́ mọ́ kí ilé ìwòsàn kó dáa kó tòrò kó fún wa ní kán lè fún wa ní ibi tó yẹ pé a ti lè lọ gba ìwòsàn tó péye tí a lè fi sàn ká tún padà máa ṣe àwọn iṣẹ́ wa àwọn òwò wa ní àwọn ìlú wa sọ̀rọ̀ mi yé yín Citizen wà lókè lórí Odùduwà TV rédíò ẹ jọ̀ọ́ bẹ́ẹ̀ bá ṣe ń gbọ́ ètò ẹ bá wa pín àní ẹ pín kó lọ bí rẹ́rẹ́ kó lọ yíká gbogbo jákèjádò gbogbo ìpínlẹ̀ Yorùbá mẹ́jẹ̀ẹ̀jọ pátápátá àtàwọn abúlé àtàwọn àdúgbò
kí gbogbo wa ká máa gbọ́ ọ̀rọ̀ yìí kí kó máa sọ wá jí ká lè mọ̀ pé àṣẹ àti agbára tí a nílò àti bẹ̀rẹ̀ sí ní mú lò àdúró de nǹkan kan mọ́ torí iṣẹ́ tàwa ni káwa máa mójútó ìjọba ká máa wo gbogbo ìgbésẹ̀ wọn tí wọ́n máa gbé ìgbésẹ̀ tí ó rọrùn fún wa iṣẹ́ tiwa ni pé ká tọ́ wọn sọ́nà pé irọ́ ntí ìwé òfin sọ kọ́ yẹn o ẹ lọ ṣe ntí ìwé òfin sọ àpẹẹrẹ òun lẹ́ ń wò yìí ìwòsàn tó péye àti àwọn ohun èlò ìlera wà fún gbogbo àwọn ènìyàn iṣẹ́ tó yẹ kí ìjọba ìpínlẹ̀ àtàwọn ìjọba àpapọ̀ máa ṣe nìyẹn o àmọ́ àwọn máa lọ sí òkè òkun lọ gba ìwòsàn wọ́n á fi àwa sínú síwájú ikú láti pa ikú òjijì ọlọ́run máa darí ikú òjijì ẹ rí i pé àsìkò tó ń sìn ká gbẹ̀rẹ̀ sí gbègbèsè yẹn bẹ́ẹ̀ bá ṣe ń gbé ètò yìí ẹ bá wa lọ subscribe sórí Odùduwà TV 2 Odùduwà TV Radio Citizen AY wa kódà Citizen AY backup channel lórí YouTube ẹ bá wa subscribe torí a nílò láti ṣe tẹ ìwé ìjáde àwọn òde fẹ́ dúró fún àwọn ìjọba àwa la láti ṣe kíni fúnra wa lápapọ̀ a dẹ̀ máa kọ́ àwọn èèyàn wa bọ́ṣe máa gbé àwọn gbèsè yẹn láti abúlé kan sí abúlé kejì iṣẹ́ ta fẹ́ ṣe nìyẹn àwa bá pèsè ọ̀rọ̀ ọjà tàbá tí wọ́n kọ́ wọ́n yẹn á tọ́ wa sọ́nà láti mọ̀ pé àṣẹ àti agbára yẹn la máa fi béèrè fún ìdìbò tó ń pè ní referendum kí oníkálukú máa lọ ń lọ ẹ̀ torí ìrẹ́jẹ yìí ti wá tó báyìí tọ́rọ̀ mi yẹn yín ara àwọn gbèsè tá a fẹ́ gbé nìyẹn o sínú ìwà lókè láti orí Odùduwà TV Radio àríjì báyìí lọ bẹ́ẹ̀ bá ṣe ń rí ètò yìí ẹ bá wa máa pín ẹ bá wa pín kó lọ yíká mo fẹ́ kẹ́ mọ̀ pé iṣẹ́ ìjọba òun la fi sórí kíní ibi blue yẹn ìjọba yóò ṣe ìtọ́sọ́nà ẹ jẹ́ kí n kabẹ̀ yẹn ó máa jáde ń sìn ń bọ̀ ṣé mo ẹ̀rọ máa ẹ jẹ́ kí n kó ẹ jẹ́ fún láyè díẹ̀ ìjọba yóò ṣe ìtọ́sọ́nà ètò ìmúlò ṣe rí bẹ́ẹ̀ yẹn ìjọba yóò ṣe ètò ìtọ́sọ́nà ìmúlò rẹ̀ sẹ́rí ó ń bọ̀ mo kàn máa kà lẹ́ẹ̀kan sí àwa kẹsẹ̀ tán lẹ̀ ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀ ìjọba yóò ṣe ètò ìtọ́sọ́nà ètò ìmúlò rẹ̀ láti rí dájú pé ìwòsàn tó péye àti àwọn ohun èlò ìlera wà fún gbogbo ènìyàn iṣẹ́ ìjọba nìyẹn àmọ́ torí pé wọ́n ti bò wá lójú a béèrè fún àwọn nǹkan báyìí pé ìjọba ẹ ṣiṣẹ́ yìí ẹ lọ ṣe ẹ wá mú àbọ̀ wá fún wa fẹ́ rí àpẹẹrẹ pé ẹ ti ṣe nítorí ẹ kó wáyé nìyẹn ẹ jẹ́ ká gbégbèsè lápapọ̀ wa mo kí gbogbo ọmọ káàrọ̀ jèrè ò season wà lókè láti orí Odùduwà TV Radio kò ní súnmọ́ kò ní rẹwà bàbá ṣe ń gbọ́ ètò yìí a ní ẹ pín ní kọ̀ọ̀kan yín ẹ pín fún àwọn èèyàn ọgọ́rùn-ún àwọn abúlé wa àwọn tó wà ládùúgbò ní gbogbo láti àwọn màmá wa lọ́jà àwọn àgbẹ̀ àwọn ọ̀dọ́ àwọn ọdẹ àwọn onífọkanáísà àwọn oní ẹ̀wà gọ̀yìn àwọn tó ń ṣe búkà àwọn tó ń ṣaṣọ àwọn tó ń ṣe irun àwọn tó ń fọ àwọn àgbàfọ̀ àwọn tó ń ṣe fọkanáísà gbogbo wa pátápátá gbogbo òwò tẹ́ bá ń ṣe òfin ìlú yìí ó ṣe pàtàkì kẹ́ mọ̀ torí ìyẹn náà fi ń rẹ́ yín jẹ wọ́n ń ṣe lédè Gẹ̀ẹ́sì ní èdè Yorùbá sìn wọn ò lè rí ibi sá sí aláti kópa lápapọ̀ pé àwọn kan máa pẹja wọn máa gbé wá fún yín ẹ máa dúró dè yẹn ẹ̀yin gan fúnra yín à ń fẹ́ kọ́ yín ibẹ̀ ṣe máa pa ẹja ẹ̀ ní dúró dè yẹn kankan kẹ́ tó yanjú ìṣòro tí ó bá ìṣòro kíṣòro tó bá dé àdúgbò yín torí ẹ̀ lo àṣẹ àti agbára yẹn láti fi bẹ̀rẹ̀ tọ́ yín ibi tọ́rọ̀ wà nìyẹn Èdùmàrè á ràn wá lọ́wọ́ láti gbé ìgbésẹ̀ yìí o torí ọ̀nà àbáyọ tó máa gbé wa dé òmìnira òun ni ọ̀rọ̀ tí a gbé kalẹ̀ lálẹ́ yìí ẹ bá a máa pín ètò yìí season wà lókè láti orí Odùduwà TV Radio àròjọ báyìí lọ ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀ ẹ bá a máa pín àwọn ètò ẹ má gbàgbé ẹ lọ sórí www.citizeny.org ẹ rí ìwé òfin Nàìjíríà ní èdè Yorùbá rẹ ń bẹ wọ́n kọ ìwé òfin 1999 ní èdè Yorùbá ẹ bẹ̀rẹ̀ sí ní kà àtúmọ̀ ẹ bá wa ẹ darapọ̀ mọ́ wa torí a máa fẹ́ ṣe àwọn kankan láìpẹ́ yìí tá a bá ti ṣe pé ètò a máa ní tá a bá ti máa ṣe live bó ṣe ṣe bóyá lálẹ́ yìí ni ọ̀rọ̀ àbọ̀là àwọn èèyàn mẹ́wàá a máa fún wọn ní kọ̀ọ̀kan 5,000 naira tá a máa ti pè wọlé ẹ kọ́ àwọn àṣẹ àti agbára ẹ̀ sórí torí ó máa ṣe pàtàkì kẹ́ mú lò ntàfẹ́ ni pé kẹ́ bẹ̀rẹ̀ sí ní mú lò láti abúlé kan sí abúlé kejì kẹ́ má dúró dé nǹkankan àtàbá ti kọ́ yín kẹ́ bẹ̀rẹ̀ sí ní ṣe fúnra yín ẹ lè bẹ̀rẹ̀ sí ní tọ́jú ara yín ẹ ní máa ẹ ń gbẹ́kọ̀ lọ́wọ́ Jésù yín ò lè sọ̀kalẹ̀ mo ti sọ fún yín ìmáàmù Allah yín ò lè sọ̀kalẹ̀ látọ̀run wá ṣe nǹkankan fún yín wọ́n fi rẹ́ yín jẹ ni tẹ́ bá ti rí pé àwọn òṣèlú sọ fún yín kẹ́ gbàdúrà wọ́n ti mọ̀ pé àdúrà yín kò lè run àwọn kò lè ṣe nǹkan àwọn ò ní àjẹgbé làwọn ń ṣe kí nìyẹn Ọlọ́run àdẹ̀ ní àjẹgbé ní ọ̀rọ̀ wa mọ́ lórí ìyà yìí ti tó
citizen wà lókè láti rí òdìdó wá ti rí òdìdó bẹ́ẹ̀ bá ṣe rí ètò yìí ẹjọ́ ẹ bá wa máa pín ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀ ó dìgbà kan náà ẹ ṣeun àti máa padà wá lápẹ́ yìí ẹ bá wa pín ètò yìí ní kọ̀ọ̀kan wa ẹ pè fún èèyàn ọgọ́rùn-ún torí ọ̀rọ̀ tó wà ń bẹ ṣe pàtàkì ká múlò arákùnrin ọ̀nà àbáyọ láti gba ẹ̀tọ́ ẹ̀ gẹ́gẹ́ bí nǹkan sọ iṣẹ́ ìjọba nìkan pèsè ìwòsàn tó péye àti àwọn ohun èlò ìlera fún gbogbo ènìyàn arákùnrin yẹn ó yẹ kán pèsè ẹ̀ tó wà núwèé òfin nìyẹn ẹ jẹ́ ká gbé ìgbésẹ̀ yẹn lápapọ̀ wa ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀ season wà lókè gbọ́ wa lẹ́ẹ̀kan sí kò ní síwá kò ní rẹ̀ wá àdélẹ̀ lérí láṣẹ Èdùmàrè ẹ ṣeun ó dìgbà kan náà ó dàbọ̀.